báwo ló dé wà láyé yìí ṣe bóun lòun tó ṣolókùrò wà lẹ́ṣà ẹgbẹ́ wa ò ní tú o. alright èèyàn mi ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ dókítà Mutiu Táíwò Ọlátìgbòye yìí pírẹsidẹ̀ntì ti yá ni èjì rẹ̀ o wíríwírí lójú orogún ó èjì wọ̀rọ̀ lójú bàbá ẹ̀ Táíwò tí mo sọ bàbá mi tọ́jú Alfulani Dáúdà mi vice president ọ̀tìwárí bàbá mi tọ́jú bàbá mi Dr. Soliu Ishaq Ọlálékan general secretary èèyàn mi ní àsùgbàgbé kò ní kan ẹ bàbá mi gbàgbóhùn lẹ́nu mi àṣírí yìí kò ní tú o. ṣe béèyàn mi ní ọlọ́lá ló ní tèmi national coordinator Dr. Mumini Adéọlá ọmọọba àṣírí yìí kò ní tú o. kí ni máa jẹ yóò gbàgbé dókítà tèmi ọmọ ẹlẹ́hà Dr. Rasheed senate president. mo kí gbogbo wa lọ́lọ́kan òjọ̀kan wa mo kí ọkùnrin mo kí obìnrin mo kí ọmọdé mo kẹ́yìn àgbàlagbà ní gbogbo ibikíbi tí Ọlọ́run ti ní kẹ́ ní àǹfààní tẹ́ ń wò mí ní òní ojú yín tẹ́ fi ń wò mí ojú náà ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ mi etí náà ní di èmi náà lọ́mọ yín àbúrò yín olólùfẹ́ yín Dr. Mutiu Ọlátìgbòye tàyín ní ìsìn jẹ́ èyí tí mo mú wá fún wa ní òní òun náà ni tí ọmọdé bá ń ja olè tí ọmọdé bá ń ja olè ìgbà míì ṣe rí olè jíjà ọmọ ìgbà míì kì í ṣojú lásán o olè jíjà ọmọ ń gbà míì kì í ṣe ojú lásán ó lè ti lọ́wọ́ ayé nú ó lè ti ṣe kíni ó lè ti lọ́wọ́ ayé nú wọ́n ti rí ògo ọmọ náà wọ́n ti mọ nǹkan tí ó dà àmọ́ àdéhùn wọn náà ni pé kí wọ́n bà ìgbésí ayé ọmọ náà jẹ́ wọn ní ládéhùn láti pa ọmọ náà o àmọ́ wọ́n ní ládéhùn láti da ìrìn àjò ẹ̀rú ayé ò ní da ìrìn àjò wa rú ṣe rí ọ̀rọ̀ tí mò ń sọ yìí nǹkan tó jẹ́ pé èèyàn ti ní experience ẹ̀rí ni èèyàn ti ní experience ẹ̀rí ó ní táìmù gbà kan tí bàbá tó bí èmi ní ọmọ wọ́n pe àfáà wọn pé kí wọ́n ṣe ìsọ̀yè kan fún mi ìgbà tí wọ́n ṣe ìsọ̀yè odidi ọjọ́ mẹ́ta ó ní mo fi wà ní ọ̀dọ̀ àfáà mi gbà náà tí mi ò rí ojú sánmà tí wọ́n kàn sáà ń fún mi ní nǹkan jẹ àti hàntú nígbà tó di ọjọ́ kẹrin ojú oorun mo wà ni mo ti sùn ni mo kàn kéwú yẹn jáde gbà tí mo kéwú yẹn jáde mo wá jókòó mo wá ń ka kéwú yẹn lọ mo kà á gbà tí mo wá kà délẹ̀ kéwú tí mo sì kà nígbà náà òun náà ni ìparí Suratul Baqara amana rasulu mọ́sílá ilé mi rọ́dọ̀ wà lè mọ́mí kúlá mọ́nà billahi ó ní mo kà á mo sì kéré ńgbà náà báyìí mo lè tí ìjọba yà bí 16 years lọ gbà tí mo kà á àáfàá mi ò mọ gbogbo ẹ̀ ńgbà náà gbà tó wá di pé mo fẹ́ padà lọ sí ọ̀dọ̀ dádì mi wọ́n wá sí Quran wọ́n sì bí kanu Quran fún mi gbà tí wọ́n tún máa lọ sí ibi tí wọ́n máa sí ó tún máa lọ jẹ́ parí Suratul Baqara wọn ní kí n kà wọ́n ní à mo ti ka bíbá rí wọ́n ní kí n tún kà mo wá kà wọ́n ní ta ló gbà fún mi mo ní mi ò rántí ibẹ̀ tí mo ti kà rí gbà tí mo dé ilé tí mo délé àáfàá sọ fún bàbá tó bí mi lọ́mọ pé tọ̀ nǹkan tá a fẹ́ kó ṣe kíní ti ṣe o àmọ́ ẹ máa kíyèsí táyé kó máa ka ìwé ẹ̀ kó dẹ̀ máa ka kéwú ẹ̀ dáadáa dáàdì mi láwọn ti gbọ́ ọ̀rọ̀ yìí ẹ mọ̀ ọkọ àtìyàwó step mother mi dáàdì mi sọ fún wọn àsbínú bàbá ṣe rí tọ̀ ẹ má jẹ́ kí ọmọ yìí máa ṣeré púpọ̀ o
ìwé àti kéwú kó máa kà dáadáa o torí dádì mi fẹ́ràn ẹ̀kọ́ kọ́lọ́n kó máa foríjì wọn kọ́lọ́n kó foríjì mọ́mì mi náà mọ́mì mi ló kọ́ lọ. ní ìgbà tí stepmother gbọ́rọ̀ yìí bó ṣe di pé tó bá ti di aago 4 ìdájí kùtùkùtù stepmother mi á ti jí mi á ní kí lọ mọ fọbọ́ á ti jí mi á ní kí n máa lọ fọ tọ́ílẹ̀tì ojoojúmọ́ ní tọ́ílẹ̀tì ojoojúmọ́ labọ́ fífọ̀ ẹ wo ọgbọ́n kà á ti jí mi látago 4 kí lọ mọ fọ abọ́ tígbà tí n bá yí fọ tọ́ílẹ̀tì tán fọ abọ́ tán máa múra skul máa gba skul lọ máa wá lọ máa sùn ní skul ṣe understand ẹni tí wọ́n jí látago 4 máa dé skul máa lọ máa sùn máa dé tí wọ́n bá ń kọ́ mi iṣẹ́ lọ máa sùn kódà mo wá ní dìgírì oorun orí assembly oorun ni ṣe mọ̀ pé ìsọ̀yè àkọsílẹ̀ fún wọn náà ni pé máa fi kàwé kó sì máa fi ka kéwú ẹ̀ máa fi ṣeré pa o oorun wọn á fi kàn mí á ti jí mi látago 4 àwa ni lọ máa fọ bọ́kẹ́ máa fọ tọ́lẹ́tì ṣẹ́ni tó jẹ́ látago 4 ọmọ 16 years tí mo bá dé skul mi ò ní sùn wọn amòrún sùn tí ma tún wá délé ńgbà míì tí bá jókòó á tún bí mi lè pé sọ́run ń kùn mí ni màá ló ń kùn mí wọ́n ní kí n sùn la ilaha illallah. Ó di stage kan ẹ mọ̀ ẹni tó ti gbọ́wọ́ àti kékeré ọlọ́run mo dúpẹ́ àti kékeré ó ní ọlọ́run wàláhì mo mọ̀ pé ọlọ́run ti ń dáàbò ẹ̀bù mi ọ̀rọ̀ pọ̀ nù wé kọ́bọ̀ wàláhì mo fi ọlọ́run sí eléyìí sàròsọ mo fi ọjọ́ tí màá lọ pàdé ọlọ́run mo fi búra mo fi ọjọ́ tí màá lọ fi pàdé ọlọ́run mo fi búra tó jẹ́ pé wàhálà ìpọ̀ tó bá ti fẹ́ máa bá mi wí báyìí gbà mí báyìí èpè ni pé ìwọ wà á jalè ní wọ́n á ju táyà sí ẹ lọ́rùn ní wọ́n á ju kinní kan sí ẹ ní wọ́n á pa ẹ ní láwọn èpè àmọ́ tó fi kanú gbà náà tó fi ń ṣépè àmọ́ ọjọ́ kan bí mo ṣe kéré tó ń gbà náà ọmọ 16 to going to 16-17 years àti kékeré ní ọmọ tó ń pè mí láfà bí mo ṣe jókòó àdúrà nínú yàrá tèmi ń jọ́nà nìyí mo tilẹ̀kùn mo ń ṣe àdúrà lọ́wọ́ ni bóyá mo sùn ní o bóyá mi ò sùn ní kò yé mi dì sí mo kàn rí ìyá yẹn tó wọlé ni ó ró èrò mọ́ra ìyẹn stepmother mi ni ó ró èrò mọ́ra ó dẹ̀ tu irun sí ilẹ̀ mo fi ọlọ́run fi búra bó ṣe wọlé nìyẹn nígbà wọnúlé ó wá rí mi tí mo ń ṣàdúrà ìwọ àdúrà ò lè gbà aládùn ò lè gbà bọ́ọ̀ bó ṣe ń sọ nìyẹn o èpè ló ṣe pé àdúrà ò lè gbà gbà tó sọ̀rọ̀ mo ṣàṣe padà sí nọ́mà nìyẹn pé kí ló ṣe mí mo ń ṣàdúrà lọ́wọ́ ni ìyá ìwọlé sìn báwo ló ṣe wọlé mo tilẹ̀kùn mo fi kàábà mo fi búra àárọ̀ ọjọ́ kejì olówó kanlẹ̀kùn ọ̀dọ̀ mi ló bá sílẹ̀kùn ló bá tún kí mi àtayé báwo ni àyọ̀fẹ́ àyọ̀lé nǹkan kan ló bá tún ṣàdúrà fún ọmọ pé bọ́kọ́ ló wọlé ní òru àná mo ń rò sínú ni o ṣe mo tẹ́lẹ̀ rútí sọ bẹ́ẹ̀ tó wọlé lóru àná tó ní àdúrà mi ò lè gbà ni ẹ̀wọ̀ ẹ jẹ́ kí n kó ń bẹ́ẹ̀ tó bá jẹ́ pé àwọn fídíò kámẹ́rà wà ń gbà yẹn ni wàhálà mi bá fi àwọn sítórì yìí mi bá fi ṣe múfì ẹ̀wọ̀ ọlọ́run ní dà wà láàmú ìgbà míì wọ́n máa tí wọ́n bá tí ò bá ti wà nínú àkọọ́lẹ̀ pé wọ́n fẹ́ pa ọmọ tí wọ́n bá ti rí pa wọ́n wá sọ di nǹkan míì tí ò ní wúlò fúnra ẹ̀ mọ́ sẹ́rí eléyìí tí ọmọ bá ń ja olè tó bá ti lọ́wọ́ ayé nú tí ò bá ti lọ́wọ́ ayé nú ẹ tètè ṣiṣẹ́ fún egbò túdè ní ẹ jẹ́ ká wá ọkọ̀ atare kan tábàrà òjijì atare kan á la atare sí mẹ́ta ló máa ń wá àánú ẹ̀ ẹyọ kan bẹ́ẹ̀ là ń pè ní ọkọ̀ ẹyọ kan tó pé dáadáa àdáni kan jẹ́ ìkàmùdù kòkòrò kàmùdù tó máa ń rún yànnàyànnà yẹn ẹyọ kan tó ń lọ tó jẹ́ pò nìkan ló ń gbóúnjẹ kiri lójú kòkòrò ẹyọ kan a wá lọ egbò túdè ọkọ̀ atare kan àti ìkàmùdù kan yẹn á lọ papọ̀ á lọ tí ó kúnná dáadáa ẹ jẹ́ ká lọ kó kúnná ká tó sa kó gbẹ ká lọ kó kúnná ẹ jẹ́ kí ọmọ náà máa fi fọ́kọ̀ mu ẹ̀kọ́ tútù ni o ẹ bù sínú ẹ̀kọ́ tútù fún ẹ jẹ́ kó fi fọ́kọ̀ mu lágbára Ọlọ́run ìwà olè tó bá yẹ kí wọ́n fi ṣe gan ni àkókò lára lágbára Ọlọ́run ọ̀rọ̀ mi ò ní pọ̀ jù náà lé ní ìmúlẹ̀ ọmọ yín àbúrò yìí olólùfẹ́ yìí Dr. Mutí Ọlá tí wọ́n ta ìmọ̀ sí oúnjẹ tó bá dìgbà mi á tún múrọ̀ mi tó ti yàtọ̀ sílé ìwá ẹ má gbàgbé láti subscribe sórí ètò kílẹ̀ kó fún wa ní ọ̀pọ̀lọpọ̀ àǹfààní lórí àwọn kan mi ìta ṣe àtìyí tá àti ṣe torí pé ètí àti ṣe ó pọ̀ ju ètí àti ṣe lọ tó ó dàbọ̀.